bẹ́ẹ̀ ni o ẹ̀yin aráalé tuntun ti ṣẹlẹ̀ báyìí bí àwọn Yorùbá ṣe máa ń pa lóòrè wípé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ò ṣe dá sí. èmi ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ báyìí pé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ò ṣe dá sí lóòótọ́. Ṣẹ́gun Ògúngbè àti ìyàwó ẹ̀ Wùnmí Ajíbóyè mà ní gbogbo ọlọ́mọ ọ̀kan tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá lórí awuyewuye àti wàhálà tó wà láàrin Ṣẹ́gun Ògúngbè. ẹ jẹ́ mọ́ yín sí kí n rán yín létí sẹ́yìn díẹ̀. ṣé rántí pé Wùnmí Ajíbóyè gangan níyàwó ilé Ṣẹ́gun Ògúngbè, ìyàwó kejì tí Ṣẹ́gun Ògúngbè fẹ́ sílé tí gbogbo wa dẹ̀ mọ̀. ṣùgbọ́n ní ọdún tó kọjá la rí pé gbọ́n mi ò tó omi ò tó wúyẹ́wúyẹ́ kan, gbọ́n mi sí omi ò tó wúyẹ́wúyẹ́ kan ń lọ ní abẹ́ wọn kó tó wá di wípé ọmọ Wùnmí Ajíbóyè ṣe òkú màmá tó bí ní ọmọ ní ìlú Òṣogbo, níbi tí àwọn èèyàn jàǹkànjàǹkàn ti lọ síbẹ̀, níbi tí àwọn Fathia Balógun àtàwọn kọ̀ọ̀kan ṣe jẹ́ committee of friends, Kẹ́mi Kórèdé àwọn yẹn jẹ́ committee of friends, níbi tí bàbá wọn MC Olúọmọ tóun náà wà bẹ́ẹ̀ àtàwọn NURTW kọ̀ọ̀kan tó jẹ́ àgbààgbà wòrò ṣàṣà nínú NURTW tí wọ́n bá wọn lọ sí ìlú Òṣogbo, níbi táwọn èèyàn ti ń gbépò yẹnu wípé Wùnmí Ajíbóyè ó ń fẹ́ MC Olúọmọ. ọ̀rọ̀ yìí jà ròyìnròyìn nígbà náà lọ́hùn tán sọ wípé níjọ́ òkú náà níṣe ni ọkọ ìyàwó gangan ìyẹn Ṣẹ́gun Ògúngbè ó dàbí nàní. àwọn kan tẹ̀sí pé wọ́n jáwé ìjókòó jẹ́ fún torí pé ṣe ló ṣe kí ni ó joyè àgbọ́mọjó lọ́mọ mojú. ọ̀rọ̀ yìí lọ ráhùnráhùn níbi tí wọ́n pẹ́ gbogbo àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní yọnu sí lọ́lọ́kọ̀ òjọ̀kan kó tó wá di wípé Wùnmí lọ sí orí ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí tẹlifíṣàn àmúhùnmáwòrán kan. ó wọ́n nígbà yẹn ṣe mọ̀ pé Wùnmí Ajíbóyè kò dúpẹ́, bẹ́ẹ̀ náà ni Ṣẹ́gun Ògúngbè náà ò sọ sí i, oníkálukú wọn dákẹ́ wọn fọwọ́ lẹ́rán ni. kó ní pé Wùnmí Ajíbóyè ṣe òkú ìyá ẹ̀ tí K1 The Ultimate wá lùlù sí wọn ní ìbàdí. wọ́n ti kọ́kọ́ fira wọn lẹ̀ tó oníkálukú tó jọ wà lórí ọwọ́ ara wọn tó di pé àwọn èèyàn ń gbé pòye ẹnu, ṣùgbọ́n ọkọ àbí ìyàwó ò jáde láti sọ̀rọ̀ nípa wípé lóòótọ́ làwọn fira wọn sí ilẹ̀. ṣùgbọ́n lẹ́yìn tí Wùnmí Ajíbóyè ṣe àṣekágbá òkú ìyá rẹ̀ nígbà tí K1 The Ultimate wá kọrin fún wọn, òun ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbé pòye ẹnu tó bẹ̀rẹ̀ sí ń dírààgì Wùnmí Ajíbóyè kó lórí wípé ó sunkún jáde wípé ṣe fẹ́ pa òun ni, mental health òun wà stéèkì, ṣe làwọn èèyàn fẹ́ jẹ́ kí òun ṣe kí ni kóun dì nǹkan tí ò yẹ kóun dì. wọ́n ní ṣọ́mọ̀ nǹkan tí Ṣẹ́gun Ògúngbè tó ṣe fún òun ni. ó sọ̀rọ̀ náà lóríṣiríṣi, ó sọ débi pé ó ní Ṣẹ́gun Ògúngbè gbogbo àwọn ọmọọṣẹ́ òun pátápátá ló ti bá sùn, ó fún mi lóyún tí wọ́n ṣe fún un. ó sọ̀rọ̀ yẹn lóríṣiríṣi lọ bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn kan gbàgbọ́ àwọn kan ò sì gbàgbọ́. lẹ́yìn náà ni ọmọ Wùnmí Ajíbóyè lọ sórí tẹlifíṣàn show kan, ìyẹn amóhùnmáwòrán kan ló lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ibẹ̀ náà ní ọdún tí ó kọjá. ó sì ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ kí n mú yín sẹ́yìn díẹ̀ lórí nǹkan tó sọ. ó ní Ṣẹ́gun Ògúngbè ò kì í ṣe ọkọ òun o, ó ní bàbá ọmọ òun lásán ló jẹ́. ó ní kóun bọ́ọ̀sì bírèèni àwọn èèyàn wípé Ṣẹ́gun Ògúngbè ò ṣe nǹkan kan lórí òun pàápàá yáàyà kò tiẹ̀ mọ ẹbí òun kọ̀ọ̀kan, òun dẹ̀ bí kínní òun bí kejì. ó ní àǹtí òun ẹ̀yẹ̀ kan tó wà ní ìlú Èkó nìkan òun ni Ṣẹ́gun Ògúngbè mọ̀. ó ní yàtọ̀ sí yẹn òun ò kò mọ anybody nínú àwọn ẹbí òun pàápàá. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé èèyàn ò mẹ́bí ẹ òbí kìíní kò mẹ́bí ẹ òbí kejì, tí àlàfo sì wà láàrin àwọn ọmọ yìí. kò ṣe pé bó ṣe ń tọ̀kan lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló lóyún míì kò sì mẹ́bí ẹ. àwọn kan tiẹ̀ tún wá sọ wípé Àtinúkẹ́ Ògúngbè tó jẹ́ ìyàwó àkọ́fẹ́ Ògúngbè wọ́n jọ pé wọ́n rí pé ọ̀rẹ́ lòun àti Wùnmí Ajíbóyè jẹ́ kó tó di pé Wùnmí Ajíbóyè wọlé Ṣẹ́gun Ògúngbè. ṣùgbọ́n ọmọ Wùnmí Ajíbóyè ó sọ wípé òun àti Àtinúkẹ́ Ògúngbè tó jẹ́ ìyàwó ilé àkọ́fẹ́ Ṣẹ́gun Ògúngbè àwọn ò kì í ṣọ̀rẹ́ pàápàá o, ṣùgbọ́n iṣẹ́ ló ṣe kí ni ló pa wọn pọ̀. ọ̀rọ̀ yìí lọ fà torí pé àwọn èèyàn ò gbàgbọ́ wípé èyí ò ṣe nǹkan kan lórí ẹ, yálà pé àwa là ń fẹ́ tí wọ́n máa ń ṣe nílẹ̀ Yorùbá kò ṣe lórí ẹ òbí kìíní kò ṣe lórí ẹ òbí kejì
àlàfo sì wà láàárín àwọn ọmọ méjèèjì òṣèmání kò ṣe kọ̀ọ̀kan lórí ẹ̀ èyí irọ́ bántú irọ́ pàpà òun ló fi eléyìí ló fi pa akọ́tì ẹ̀ ń gbèpò yẹnu ni pé ó ń parọ́ ni MC Olúọmọ ló ń kóná ya torí ẹ̀ ló ṣe ń parọ́ wípé Ṣẹ́gun Ògúngbè kò ṣe nǹkankan lórí òun ọ̀rọ̀ yìí lọ fàáfàá ìyẹn ní ọdún tó kọjá ṣùgbọ́n ọdún yìí eléyìí sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí o sinimá ńlá òun mà ní Ṣẹ́gun Ògúngbè àti Ọmọ́wùnmí Ajíbóyè máa jọ yàpọ̀ ṣẹ̀rí pé lè ní agbára ṣe wá rí pé ọ̀rọ̀ ọkọ àtìyàwó kò ṣe é dá sí rárá o wọ́n pe sinimá náà ní ìrẹ́tẹ̀ òun náà pe sinimá náà tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa gbé wá sí ilé sinimá ní ọdún tí a wà yìí tí ẹ bá wò ó dáadáa wọ́n ní produce and direct by Ṣẹ́gun Ògúngbè wọ́n tún wá ní executive producer wọ́n ní Ọmọ́wùnmí Ajíbóyè àti Ṣẹ́gun Ògúngbè àwọn méjèèjì ni wọ́n jọ ṣe kí ni wọ́n jọ produce ẹ̀ ṣùgbọ́n Ṣẹ́gun Ògúngbè ló direct ẹ̀ ṣe rí pé iṣẹ́ ńlá gangan leléyìí láàárín àwọn méjèèjì Wùnmí Ajíbóyè kò yá sínímà rí Ṣẹ́gun Ògúngbè kò yá sínímà rí àwọn méjèèjì wọ́n pawọ́pọ̀ ọwọ́ ya sinimá ńlá kan tí wọ́n máa ṣe àfihàn ẹ̀ nínú ọdún tá a wà yìí ṣe rí pé ọ̀rọ̀ lọ́kọ láya eléyìí ò mà ṣe ṣẹnu ṣùtì sí kò ṣe dá sí rárá mà ní òun ni wọ́n sọ ta ló mọ̀ wípé bí náà ń ṣe jó wẹlẹwẹlẹwẹlẹ ní ọdún tó kọjá tó di gbọ́n mi ò sí omi ò tó táwọn kan tiẹ̀ pé Ṣẹ́gun Ògúngbè ní nání àwọn kan tún pé Ọmọ́wùnmí Ajíbóyè ní ọ̀dàlẹ̀ wípé ó ń fojú ọkọ ẹ̀ ó fi ń gbolẹ̀ ṣẹ̀rí pé àtàwọn tó sọ̀pọ̀tì Ṣẹ́gun Ògúngbè àtàwọn tó sọ̀pọ̀tì Ọmọ́wùnmí Ajíbóyè ṣẹ̀rí pé àwọn méjèèjì ọkọ àtìyàwó wọ́n ṣe kí ni wọ́n ti papọ̀ wọ́n ń ṣiṣẹ́ ṣáfẹ́ sọ wípé wọ́n fẹ́ sọ wípé àwọn ò fẹ́ ra wọn mọ́ ṣùgbọ́n iṣẹ́ làwọn fẹ́ máa ṣe kí ni ìdí tọ́mọ́wùnmí ò ṣe wọ́n ẹni máa bá ṣiṣẹ́ síwájú Ṣẹ́gun Ògúngbè náà wọ́n ẹni máa bá ṣiṣẹ́ síwájú pé àwọn méjèèjì ló jọ ṣiṣẹ́ sinimá ìrẹ́tẹ̀ yìí ṣe rí pé ejò wọn oògùn gbùngbùn ó lọ́wọ́ nínú gangan ni o ẹ jẹ́ àwọn ìwà àwọn comment section lọ kẹgbọ́n kan tí àwọn ènìyàn sọ Roseline kí lòun sọ ó ní good to see you together some people don't know Wunmi has impact in Mr. Ògúngbè life and Mr. Ògúngbè is the root of Wunmi Ajíbóyè ẹni iná tó sọ Sam ó ní my daddy says husband and wife matter no dey put mouth because if they settle am you no go dey there Adédèjì bẹ́ẹ̀ ni Adédèjì ó ní Ṣẹ́gun Akànnì baba abeg return of Ibi Gíga may you bring am come cinema o àwọn èèyàn nídìí àwọn fíìmù eléyìí náà ni I think say this husband and wife don break up but all this one na mouth o all those people wey put mouth how far now ẹni náà Ọlátúnjí ni those people work hard and night and day on this project I pray they reap the fruit of their labour ẹni náà ni Túndé ó ní Akànnì mi ọmọ bàbá Ògúngbè mi ò ní wá ẹtì ẹni náà sọ wípé this is so nice ẹni náà tún sọ wípé ayé don go abeg ẹ wò ó ẹni náà mi ò MC Pastor náà ni we want return of Ibi Gíga ṣe rí pé àwọn èèyàn Ṣẹ́gun Ògúngbè wọ́n pọ̀ lóní jàǹtìrẹrẹ eléyìí túmọ̀ sí wípé ọ̀rọ̀ ọkọ àtìyàwó kò ṣe dá sí elédè tí ń ṣe àfihàn fúnra wa wípé Ṣẹ́gun Ògúngbè àti Wùnmí Ajíbóyè wọ́n ti padà àwa kọ́ la sọ bẹ́ẹ̀ o bóyá wọ́n ti padà tàbí wọ́n fẹ́ máa ṣe partner in work àwọn náà fẹ́ fọ̀rọ̀ ara wọn ṣe mommy and daddy Balógun ìyẹn Saheed Balógun àti Fathia Williams Balógun ṣe rántí pé ìyá Khalid àti bàbá Khalid ọmọ méjì náà bí fúnra wọn tí ọmọ méjì ọkùnrin kan obìnrin kan ṣùgbọ́n bọ́ọ̀ ṣe sí papọ̀ láti bí ọdún mélòó kan wọ́n jọ ń ṣe kíni wọ́n jọ ń mójútó àwọn ọmọ wọn ni ẹ sì mọ̀ wípé ẹnjọ́ mẹ́ta yìí náà ni Fathia Williams Balógun ó ya sinimá kan tó jẹ́ wípé Saheed Balógun ó kó takuntakun iṣẹ́
lórí sinimá náà. Ẹ tún rántí wípé Fathia Williams Balógun ìyá ẹ̀ ṣe kíni ó yípo padà tí Saheed ṣèṣe àfihàn ìyá yẹn bíi abiyamọ tòótọ́. Bóyá irú ọwọ́ náà òun wá ní Ṣẹ́gun Ògúngbè àti Wùnmí Ajíbóyè fẹ́ máa gbé o, èmi ò mọ̀ o. Bóyá Wùnmí ó ti rí role model pàtàkì, èmi ò mọ̀ o. Ṣùgbọ́n ìtaníkà mú wá fún yín wípé Ṣẹ́gun Ògúngbè àti Wùnmí Ajíbóyè wọ́n po sinimá ńlá kan papọ̀ tó sì máa fi hàn nílé àwọn sinimá ní ọdún yìí. Ẹ̀yin tá bá ń dá sọ̀rọ̀ lọ́kọ láya ẹ mẹ́nu kúrò o, torí kò ṣe kíni kò ṣe dá sí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sọ̀rọ̀ wọ́n gbà yẹn how market ṣe ti rojú ayé báyìí. Ẹ wo Ṣókí Lọ́bì Oge àníkà mélèé wá fún yín bó ṣe